ìyá ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́, ọmọ alémi lọmọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ Sokoto kẹmbẹrẹ bí ìjà. Èmi lọmọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira ìran Yorùbá tí mo dẹ̀ nígbàgbọ́ wípé Ọlọ́run Olódùmarè á ṣe kíni á gbà fún wa. Mo kẹ́yìn lè ulamahu warasatul anbiyahi. Ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́. Muqaddam Sheikh àfa akọ́mọ níkẹ́ àfa akọ́mọ lẹ́sìn pẹ̀lú gbogbo mùsùlùmí pátápátá pé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kẹ́yìn ìyá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi kérúbùrán sẹ́rẹ̀fù celestial, pẹ̀lú gbogbo kìrìsìtẹ́nì pátápátá wípé àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín pátápátá. Mo wá kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀sìn kẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín wípé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe ewé já, ẹ̀ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi, abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú, ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fọ̀kan ṣoré kiri. Yìí tẹ́ fi ṣoré kiri, ẹ fi ṣàwọn ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lórí owó, ẹ fi ṣe wá lórí ọlá, ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọrọ̀. Torí ẹ̀yin ni kíni, ẹ̀yin làgbà gbanigbani. Mo ṣèbà orí tó kún tí ò ní ná, mo ṣèbà ọjà tó kún tí ò lérò, mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà jẹgbẹ̀nẹ̀bí àti àkún aláṣọ àlà funfun gbòò, ọ̀jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé Ẹníyìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájáde second àrólé Oòduà. Mo wá kí bàbá mi ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Akeem Ọ̀wọ́adé the first Ẹlẹ́wùẹ̀tù. Ọmọ kú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tánú gbọdọ̀ sí, ọmọ àdábálẹ̀, ọmọ àfòmọ́ òde. Ikú tí í pọmọ tí ìyá rẹ̀ bú ẹkún, àrùn tí í sọmọ tí bàbá rẹ̀ tí ọ̀sẹ̀sẹ̀, àrámọ́kà tí tó tòjú tẹ̀rù. Ikú bàbá yèyé, bàbá mo kí yín o. Mo fi yín kí bàbá tèmi ọba Dr. Owólabí Ọlákùlẹ́yìn Igè Akínlóye the first, the Olúbàdàn of Ìbàdàn land. Mo kí yín kí adé pẹ́ lórí, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀, kẹ́sìn ọba kó jẹ kó kárí kése, kílẹ̀ Yorùbá ó má dàrú, kápá ọ̀tá ó má ká ìran Yorùbá, ogun tí ń bọ̀ yìí kó má borí ìran Yorùbá. Àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá látòrí gọ́vnà Ṣèyí Mákindé oní 63 billion. Mo kí gọ́vnà Lucky Ayédatiwa, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Abíọ́dún Oyèbánjí, gọ́vnà Babájídé Sanwó-Olú àti gọ́vnà Adémọ́lá Adélékè. Mo kí yín o. Ọlọ́run san fún kálukú yín gẹ́gẹ́ bí ìwà yín sáwà ọmọ káàárọ̀ òjíire. Àtẹ̀tọ́ fẹ́ fi 63 billion tún ilé ṣe, ẹ̀yin nu Ọlọ́run nù. Mo kí alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, alànà fún over 60 million Yorùbás. Bàbá mo kí yín o. The emeritus professor, bàbá mi Professor Banji Akíntóyè. Bàbá mo kí yín, mo kí yín ní tẹlẹ́ṣọ̀ tẹlẹ́ṣọ̀, mo kí yín ní tológun tológun. k'Olódùmarè kó túbọ̀ jẹ́ ká róòrùn yín sáṣọpẹ́. Àlùbáríkà àwọn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kéjì ká tí ọ̀já sọ bọ́ lọ́rùn ẹni, májàsọ́lá Àdìsá ọmọ adé ẹ mọ́, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko. Olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí.
Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde, ọmọ ládé 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 aláàfin ọ̀ládé adé aládìíkún la gbà fáláàfin. À ń lé bọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú, àpáta burú olóko dá sí. Àdìsá yẹ̀rẹ̀pẹ̀ tí ò níbìkà àgbá mú ti fi gbogbo ara jó ní wàìwàì. Olóyè Sunday Ìgbòho ṣà bàbá mú kí yín o. K'Olódùmarè túbọ̀ jẹ́ ká rí yín pẹ́pẹ́pẹ́pẹ́. Kí òmìnira ìran Yorùbá kó ṣojú yín. Kẹ́ fi ọwọ́ yín fa àsíá ìran Yorùbá sókè. Ká má rí dààmú, ká má rí fìtínà títí tá fi gba ìran Yorùbá là kúrò nínú ewu. Ogun tó wá ń bọ̀ tó débodè yìí, tá a ti ń rí ìjàsá rẹ̀ yìí, k'Olódùmarè kó ṣe ní ogun àṣẹ, ogun tá a jà tá a ṣẹ́, kó gun yìí kó má borí ìran Yorùbá bó ti lè wù kó kéré mọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá ní diaspora, mo dẹ̀ kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílẹ̀ Kóòtù Òjíire, mo kí gbogbo ọmọ Yorùbá ní Bayelsa, mo kí gbogbo ọmọ Yorùbá ní Kogi, bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ Yorùbá ní Kwara. Lágbára lọ́wọ́ Ọlọ́run, òmìnira ìran Yorùbá yóò ṣojú gbogbo wa, kò ní sẹ́yìn wa. Ẹ ń bá wá ní òní ṣojú wa, á gba òmìnira ìran Yorùbá lẹ́yìn rẹ̀. Àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Ẹ wò ó, níbo là ń lọ? Kí ni tá a fẹ́ sọ? Kí ni tá a fẹ́ pera wa lákìyèsí lé lórí? Àkọ́kọ́, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà nínú struggle ìran Yorùbá yìí, lẹ́yìn tẹ́ ń ṣe pẹ̀lú òótọ́ ọnú ni o. Kì í ṣe ẹ̀yin tẹ́ ń ṣe nítorí kápò yín ó lè bá rú gọ́gọ́. Mo kí gbogbo ẹ̀yin akọni tí ń ṣiṣẹ́ takuntakun lọ́sàn-án, láàárọ̀, lóru, lórí kí ìran Yorùbá lè bá bọ́ lóko ẹrú. Mo kí yín o. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ̀pọ̀n àgbò tí ń mì yìí ò ní já, dùgbẹ̀dùgbẹ̀ tí ń fì lókè yìí ò ní bọ́lẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Gbogbo bí tógun fẹ́ gbà wọlé Yorùbá, Olódùmarè ó bá wa ṣẹ́. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé pánsá ò fura pánsá já, àjà fura àjà jè, onílé tí ó bá fura olè ó kó lọ. Yorùbá, ẹ má sàsùn péye, ẹ má sùn tẹ́tẹ́rẹ́. Àwọn ètò kan ń lọ lábẹ́nú, ìgbésẹ̀ kan ń lọ lábẹ́nú, léyìí tí mo sì fẹ́ kẹ́yin ọmọ Yorùbá kẹ́ ẹ ya ojú lalá kan fi sọ́rí. Àwọn aráabí, àwọn ẹni ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ wọ̀nyí, wọ́n ń pínyámọ́, wọ́n ń ṣètò láti kọlu ilẹ̀ Yorùbá. Ọjọ́ tí ó jẹ́ àmọ́, oṣù tí ó jẹ́ àmọ́, ọ̀sẹ̀ tí ó jẹ́ àmọ́, wákàtí tí ó jẹ́ àmọ́. Ìdínú tá a fi gbọ́dọ̀ ṣe kí ni, tá a fi gbọ́dọ̀ dira de ogun àìrí, ogun àìròtẹ́lẹ̀. Ẹ má rò pé n tó ń ṣẹlẹ̀ ní Benue, ẹ má rò pé ìpínlẹ̀ Benue nìkan ni wọ́n ti fẹ́ ṣe é. Rárá o. Ẹ mú dẹ̀ ń wo àwọn fọ́nrán lóríṣiríṣi, wọ́n láwọn kan ti negotiate, àwọn ìpínlẹ̀ tí táwọn Fúlàní darandaran ní ìyà wọ̀nyí tí wọ́n fẹ́ gbà. Àmọ́ nǹkan tí èyí jẹ́ kémi ó lè sọ̀rọ̀ lórí àwọn nǹkan báyẹn ni wípé ọ̀rọ̀ tá a bá rí ẹ̀rí ẹ̀ mú wá, tá a rí àrígbámú rẹ̀, èmi èé fẹ́ sọ. Torí ẹni ìyá mi, bàbá mi tẹ́ wà ní diaspora, àtẹ̀yìn tẹ́ wà nílẹ̀ Kóòtù Òjíbí, tẹ́ ń wò wá, tẹ́ ń gbọ́ kàtàkàtà tá à ń sọ. Ẹ ní láti máa gbọ́, kẹ́ ẹ máa bá òótọ́ nú ọ̀rọ̀ wa ni. Ẹ gbọ́dọ̀ tó máa bá irọ́ ń bẹ̀. A gbọ́dọ̀ máa mú ìròyìn òfegè, in tí ò tí ì ṣẹlẹ̀,
in tí ò tí ì fẹ́ ṣẹlẹ̀ a gbọ́dọ̀ máa gbé wá fún yín ní yàjóyàjó kó ti ṣẹlẹ̀ torí bá méjì kọ́ health condition ọ̀pọ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa bàbá wa ó ní ò gbé ìròyìn kàyéfì tá a bá wá mú ìròyìn kàyéfì tí ó yẹ ká sọ tá a bá wá sọ tá a fi dá nǹkan sẹ́yìn ìyá wa bàbá wa lá bẹ́ẹ̀ bá fún alẹ́ pè tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ẹlẹ́dàá yín ó fìyà jẹ wá ẹlẹ́dàá yín yóò bi wá léèrè èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ nítorí pé bóyá o fẹ́ kí ayé wù ọ́ o gbọ́dọ̀ sọ̀rọ̀ ìran Yorùbá gẹ́gẹ́ bó ti rí o gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ìran Yorùbá gẹ́gẹ́ bó ti ń lọ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rí pé èmi a sì máa sọ̀rọ̀ kan àsìsọ kò tó àṣìgbọ́ ìwọ ti sọ ó ti ṣì wí àwọn tí ó bá ọ gbọ́ tó ń jẹ́ aláṣìgbọ́ ń kọ́ bẹ́ẹ̀yàn kan bá sì ti lè gbọ́ tó gbọ́ lọ́nà tí ò yẹ kó gbàgbọ́ iná ẹ̀ ní ọmọ spread lọ. The security situation lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní wípé ìran Yorùbá ẹ má sùn yes ẹ má sùn and I can say this authoritatively anybody tó bá fẹ́ ṣe investigation lórí ẹ lọ ṣe. bàbá Akékaka kété tí àwọn ìròyìn yẹn jáde ní bíi ìjẹta lọ́jọ́ Sunday àná sáré gbé àwọn ìgbésẹ̀ kan a dẹ̀ ti mọ àwọn strategic places léyìí tá a mọ̀ tó jẹ́ inú ìgbèríko tó jẹ́ àwọn àbá wa tá a mọ̀ pé àwọn wọ̀nyí ti lè ṣọṣẹ́ àwa ṣe kí ni àti nítọ̀ ojú lalákẹ́ sọrí o gbogbo òwò tó o bá mọ̀ pé ìwọ náà ní nǹkan gbogbo òwò tó o bá mọ̀ pé tí lè bá dá ọkùnrin ní ọ́ tó o sì nígbàgbọ́ nú ìrìn àjò ìran Yorùbá a wá pè wọ́n ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ á di tẹ́rítírì wa mú àwọn Àgbẹ̀kọ̀yà tí wọ̀nyí tá ń lò tí wọ́n fi ra wọn jè fún ìran Yorùbá ẹ má gbàgbé àwọn nìkan ò lè dá ṣe àti ìkúnlọ́wọ́ tèmi àti ìkúnlọ́wọ́ tẹ̀yin ló lè mú wọn ṣàṣeyọrí. Àwọn kankan ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday àmọ́ tó hàn sí àwọn tó hàn sí tó sì hàn sí bàbá Akékaka tó sì hàn sí àwọn àgbà kọ̀ọ̀kan. Mo dẹ̀ sọ ní ọjọ́ wo mo ní àwọn OPC New Era tó jẹ́ ti bàbá wa Saddam àmọ́ alága tìpínlẹ̀ Ọ̀yọ́ náà láwọn ṣe ká tó jẹ́ Rótìmí Olúmọ wọ́n láwọn ṣe tán láti ṣe kíni láti kún wa lọ́wọ́ láti ja ogun yìí láti dáàbò bo ìran Yorùbá. Èmi sì máa ń sọ lọ́pọ̀ ọgbà this is the only weapon I have. Weapon tèmi ní rèé ká fẹnu ká sọ̀rọ̀ yàtọ̀ síyùn Ọlọ́run lolùṣọ́ àgùntàn mi ní. Nínú akitiyan tá a fi rí wípé nǹkan báyọ̀ ṣẹlẹ̀ nǹkan báyọ̀ ṣẹlẹ̀ ọ̀nà wo là á gbà tá a fi dí ọ̀nà wo là á gbà tá a fi kojú wọn tí ò fi ní ráyè wọ ilẹ̀ Yorùbá. Ìní láti deploy technism tá ń pè ní ojúlalákàn fi sọ́rí sí gbogbo òpópónà wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire. And I tell you ní láíláí máa discuss gbogbo strategies wa lórí afẹ́fẹ́ torí wípé a lè fi ọmọ ẹyẹ sábẹ́ ká máa gbé kà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń
wà lórí àwọn ìkànnì wa gbogbo kẹrí tá a create yẹn spy wà nù wọn. àwọn tó jẹ́ wípé ọ̀gbọ́tẹnu eku rò fẹ́ yẹ ọ̀gbọ́tẹnu ẹyẹ rò fẹ́ ku, báwo lolódùmarè ṣe wá fẹ́ ṣọ́ wa lọ́wọ́ ọrú ẹni bẹ́ẹ̀? àfi ká ṣe gbogbo nǹkan wa ní awo mọ̀ sínú mọ̀ síkùn. Yorùbá sì bọ̀ wọ́n ní tó ṣe ni lálàkọ́kọ́ kò gbọ́dọ̀ tó ṣe ni lẹ́lẹ́ẹ̀kejì. ìgbà tó lóye Sunday Igboho Àdìsá máa dé ẹ mọ́ tá wà lé tá lọ lọ́tún tá lọ lọ́sìn, a kó ọmọ ẹyẹ sábẹ́ àwọn àgbékà nínú àwọn tá a jọ ń ṣe rálì, nínú àwọn tá a jọ ń lọ káàkiri. iná ló mú ìròyìn lẹ̀ pé ìgbà báyìí lẹ́lẹ́ bá Sunday lé, àsìkò báyìí tí í ṣe rèé. And I want us to know, bí ọba síkú ilé tòde ò lè pani láéláé. ó ṣòro kájòjì ó tó dé ní ìsìn kó lóun ọmọ ibi tá a sìnkú bá lé sí láì lọ́wọ́ aráalé nínú, kò pọ́síbù o. tá a bá fẹ́ kí gbégbègbè tó ń gbé kì í, tá a bá fẹ́ ká gbé sáìkúlé wọlé káàró òjìrè, àfi ká ṣe ẹnu wa ní déédéé síbí, ká mọ ọ̀rọ̀ tó yẹ ká sọ, ká mọrú ọ̀rẹ́ tó yẹ ká bá sọ̀rọ̀. wọ́n ti wà káàkiri, wọ́n ń gádà information látẹnu àwa ọmọ Yorùbá tẹnu wá bá loose. ẹ má ṣèèṣì jẹ́ ó jáde lẹ́nu yín pé ọ̀nà bíi là ń gbà lọ, rárá o. ẹ jẹ́ á fi ọ̀rọ̀ síkùn ká wá dẹmọ bí ológbò, ọ̀rọ̀ síkùn bí àgbà ká dẹmọ bí ológbò. The security. gbogbo ń tá a dẹ̀ ń wò yìí, Yorùbá ẹ jẹ́ á dúpẹ́ f'Olódùmarè. ìgbàgbọ́ kan tèmi ní tí mo dẹ̀ mọ̀ tó dá mi lójú ni wípé lẹ́nu ìgbà tí struggle ìran Yorùbá ti bẹ̀rẹ̀ yìí, táwọn èèyàn ti gbárùkù tì sásìkò yìí, in tó kù tá a fi gbòmìnira kódà kò tó 2% ẹ̀ mọ́. nǹkan ẹyọ kan náà nìkan rú wa lójú, àmàkókò a sì mọ ìgbà tí ó jẹ́, àmọ́ ń tó Lódùmarè tí mò ń rí ni wípé kò ní pẹ́ kò ní jìnnà. kódà ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni ó ti sún métílé tí ìran Yorùbá ó gbòmìnira. I don't want to waste much time on this. Mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ security ti dé ojú ẹ̀ báyìí, ó ti dé gbàgede. èmi ò lówó tí mo lè contribute torí tálíkà Ọlọ́run ni mí, ẹ sá mọ̀ èmi náà ń tọrọ bára ni. àmọ́ ọ̀lọ́kọ́ ọ̀ládàá olóòfẹ́ dáko kí lè dá. lówe là á lùlù àgídìgbò, ọlọ́gbọ́n ló lè jó, ọ̀mọ̀ràn ló mọ̀ ọ́. àwọn tó Lódùmarè ń lò, ẹ jẹ́ á ró wọn lágbára. ẹ rí i pé mò ń tẹnu mọ́ àwọn strategic places kan wà tọ́jú mo ṣe ń bá yín sọ̀rọ̀ lóru yìí. òní ni ọjọ́ ìṣẹ́gun tá a mọ̀ sí Tuesday. lóru tí mo bá yín sọ̀rọ̀ yìí, àwọn kan bẹ nínú ibi tán wà báyìí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí, torí wípé go and check the record of these people. They operate at night. They do what?
they operate at night. Alẹ́ ni àwọn agbésùmọ̀mí wọ̀nyí làwọn èèyàn bú wọ̀nyí alẹ́ náà máa ń ṣọṣẹ́. Òru mọ́jú ni wọ́n ti ṣe sùtá. Àwa fẹ́ kírú rẹ̀ ó ṣẹlẹ̀ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire mọ́. Odò òdì. Ẹ̀yìn ìtọ̀ báyìí là gbọ́n kó. Àfi ó ṣẹlẹ̀ mọ́. Àwa náà ìran Yorùbá a ti gbọ́n. Làákàyè wa ti jí pépépé. Bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí. Bẹ́ẹ̀ sì rántí tẹ́ ẹ̀ gbàgbé. Gbogbo màsákà tó ti ṣẹlẹ̀ ní Ìgàngán ìgbà wo ni? Kì í ṣòru ni. Bí ẹ ṣe ń jàjà wọn nù. Wọ́n ti sọ yín kẹ́ ẹ sùn. Wọ́n sì mọ̀ páwa Yorùbá a fẹ́ràn kárẹjú. Àsìkò táwa sùn yẹn àwọn èé sùn èèyàn bí ni wọ́n torí iṣẹ́ láabi tí wọ́n fẹ́ ṣe. Àwa náà ti wá gbọ́njá wọn. Ọmọ tó ní ìyá àwọn ò ní sùn òun náà ní fojú bá oorun. Máa bá ti ní àwọn ọmọ forun sísùn àwọn èèmọ̀ dààmú ìran Yorùbá. Àwa náà wàá ṣe kí ni? A fi ìran Yorùbá fi jù wọ́n lọ. A fi hàn wọ́n. Àmọ́ all this cannot be excellently achievable without your support. Without your support. Ayé ìgbà kan ni èèyàn kan máa lóhun no. Ayé tá a wà ní ìsìn kọ́ mà ṣe o. Ẹ̀yin Yorùbá èmi nígbàgbọ́ nínú Ọlọ́run tó dá gbogbo wa. Mo dẹ̀ mọ̀ wípé ogun yìí kò ní borí ìran Yorùbá. Ìwọ tó bá wá gbà pógun yìí ò ní borí ìran Yorùbá, yá kó ipa tiẹ̀ lórí àti dáàbò bolẹ̀ Yorùbá. Tá a bá ní wípé kò kàn mí tá a gẹ́fìlà mọ́ wo bẹ̀. Mo fẹ́ kí ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ wà ní diaspora kẹ́ ẹ máa rántí wípé lábẹ́ bó ti lè wù kó rí ẹni fámìlì kan àbí kejì tán sì wà nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹni fámìlì kan àbí méjì bí ó bá jẹ́ ìyá àti bàbá yín ó lè jọ́mọ, bí ó bá jọ́mọ ó lè jẹ́ alábàátan, bí ó bá jálá ó lè jẹ́ àràbátan yín, ọmọ ẹ̀gbọ́n, ọmọ àbúrò. Ká sì máa gbọ́ ìpè ayọ̀, ìpè ire síra wa ẹni tó dáa. Mo kí bàbá Akékaka gan. And one of these days ẹ rí ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ bóyá kéèyàn gbé kámẹ́rà lọ sí bàbá yẹn lójú ká máa interview no. Àbí commander ká wá máa sọ̀rọ̀ no, don't expect that because you can never see that. Ayé àǹjàmbúlá ó ti lọ. Ayé àǹjàmbúlá ti lọ. Ayé kárìn bó ti yẹ kárìn ká ṣe bó ti yẹ ká ṣe ó láwàá yìí. Náà gbogbo àwọn èèyàn àwọn darandaran wọ̀nyí tí wọ́n ń ṣètò lórí bí wọ́n ṣe máa fẹ́ mọ àtáàkì àwọn ìlú káàkiri ẹjọ́ nítorí Ọlọ́run báwọn ṣe ń ṣe plans wọn fídíò wo lọ́n ṣe é ta. Ǹjẹ́ rí akájú fídíò ta? Ǹjẹ́ rí ká ṣe ọ́díò síta? Olódùmarè ní màá tú wọn láṣìírí. Olódùmarè ní màá ló ń tú wọn láṣìírí. Kì í ṣe pé bóyá wà la gbọ́n jù. Àmọ́ nǹkan tí mo mọ̀ ní wípé ìṣẹ̀dálẹ̀ ìran Yorùbá ò ní fi ìran Yorùbá lẹ̀ kí ìran Yorùbá ó jìyà. Wọ́n ní abẹ́gùn ilé àti bọ́. Wọ́n ní àbọ̀ òòṣà ọjà àti bọ́.
wọ́n ní abọ olúbọ̀bọ̀ ṣe mọ́ ẹnu ni àti bọ́ kẹ́nu ìran Yorùbá ó wá mọ́ pàran Yorùbá ló kù ká mọ́ fọwọ́ ara wa sọ̀rọ̀ ara wa sọ́ta lọ́wọ́. mo kí bàbá mi ìlú Èkìtì mo yẹ̀yẹ́ lọ́gùn ẹnu mo kọ́ ọmọ lúkà àwọn tá a jọ ń ríra wa nílẹ̀ Káàárọ̀ Oòjíire nìyẹn. àwọn tá a jọ ń ríra wa nìyẹn. bàbá mi ìlú Èkìtì ọmọ lúkà àfá Akeem lóṣogbo ṣẹ̀lú bọ̀dá mi Àkànbí Mr Wisdom. mo dẹ̀ tó wá fàsìkò yín pẹ̀yìn lọ́balọ́ba àánú yín ṣe mí ààfin yín ti lọ tẹ́lá mọ àwọn plans tí ń bẹ ńlẹ̀ fún gbogbo yín ẹ̀yin ọ̀bá sáré gìrìgìrì kẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa ni. mo dẹ̀ tún fàsìkò yín pé gbogbo yín lẹ́ẹ̀kan sí ẹ lọ rèé ṣètò ẹ lọ ṣe ìpàdé ọ̀dẹ́rìṣà Aláàfin Ọ̀yọ́ ẹ lọ ṣètò lórí bẹ́ẹ̀ ṣe rí Tinubu lórí bí ó ṣe fún olóyè Sunday Igboho Oòṣà lómìnira o àbí di olóyè Sunday Igboho Oòṣà nílé ayọ̀ rẹ̀ ń yún wá àìsí ní olóyè Sunday Igboho ó ti fi gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan tí ò yẹ kí nǹkan ó ṣe ó ti fi ààyè rẹ̀ lẹ̀ nǹkan ti ń ṣe wọ́n. ẹ̀yin ọba kẹ́yìn náà lè máa sunrun ayọ̀ kẹ́ ẹ lè máa lálàá àṣẹ́gun kẹ́ ẹ lè máa ráṣẹ pa àfi kẹ́ ẹ ṣe kí ni àfi kẹ́ ẹ mà kẹ́ ẹ pé bíríkótó kẹ́ ẹ pé bíríkótó kẹ́ ẹ sọ̀rọ̀ lórí ìtúsílẹ̀ olóyè Sunday Igboho ẹ ti ẹ̀jẹ̀ bí yín léèrè kí lẹ̀ṣẹ̀ ọmọ adé ẹ mọ́ kí ni Igboho ṣe gan-an. Igboho ọ̀tẹ̀ ìjọba Nàìjíríà lọ́mọ pa o kò fi ti bá pa bá ọmọ Nàìjíríà lájọṣepọ̀ o kò dígúnjalè lórílẹ̀‐èdè Nàìjíríà o kò pọ̀ ọmọ ológun kò pọ̀ ọlọ́pàá kò pa kọ́sítọ́ọ̀mù kí wàá lẹ̀ṣẹ̀ ọmọ adé ẹ mọ́. ṣé lórí wípé ó dáa ṣé gbogbo tó lóye Sunday Igboho Oòṣà ti ń pariwo ń gbà náà èwo ni ó máa ṣẹlẹ̀ báyìí ẹ kàn ń sọ náà ni gbogbo tí Nnamdi Kanu náà sọ nígbà náà sí ó ṣẹlẹ̀ ni. How will some people ni wọ́n á kàn ṣàdédé jí lọ́sàn kan òru kan tí wọ́n náà fẹ́ máa gba gbogbo ilẹ̀ bàbá wa lọ́wọ́ wa ẹ sì expect ká dákẹ́ ká máa wòran. ṣebí ń tọ́ máa dé yẹn mọ́ kékékékékélé lórí nìyẹn àbí ń tó kélé lórí kọ́ yẹn àbẹ́ ti gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé àwa ò ní gbàgbé. Today is 24th of June ó kù just 7 days sí ọjọ́ burúkú tá ń ṣe ìkọlù sílé olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. That is July 1st, 2021. 21, 22, 23, 24, 25. It is now 4 good years. Ẹ dẹ̀ ṣe Ìgbòho mọ́ta. Ẹ jẹ̀bi ẹ̀. Ẹ tún ṣe mọ́ta. Ẹ dá o. Ìkàmọ̀ níyìn. Ẹni ibi tí pamọ́ rẹ̀ balùwẹ̀ mọ̀ níyìn. Lẹ́sùn pẹ́ sáfẹ́ kógun jàrán Yorùbá yìí. Ogun ò ní jàrán Yorùbá ó ṣèwọ̀ tẹ́ bá lẹ́mú ó ní ìran Yorùbá ọ̀la lẹ́mú ẹ bá lẹ́mú ó ní ìran Yorùbá ọ̀la lẹ́mú. gbogbo ètè tẹ́ pa pátápátá ẹ̀yin darandaran tẹ́ fẹ́ ṣe fún ìran Yorùbá àti gbọ́ a kàn ń ṣe bí aláìgbọ́ ni. Àwa náà ti múra lẹ̀ Ìgbòho ń bẹ ńlé o mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú Fájàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ ń bẹ ńlé
kẹ́ ẹ má lọ rò pé bóyá yóò rọrùn fún yín láti kàn wọnú ìran Yorùbá kẹ́ ẹ sì jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe níjọ́sí ọ̀hún. Kò ní rọrùn o. Àti gbọ́n àgọ̀mọ́ ìran Yorùbá ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sọ́wọ́ òsì. Gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ bá dẹ̀ wà lórí kí ìran Yorùbá ó má gbòmìnira lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní kalẹ́. Torí kí ni ẹ fẹ́ fún wa látìlẹ́yìn fún náà? Kí lẹ lè sọ̀rọ̀ lórí káfọlóyè Sunday Igboho ṣàálẹ̀ fún náà ká wá tún ọ̀rọ̀ ètò ààbò wálẹ̀ káàárọ̀ òjíire ká tún re-strategize. Bẹ́ẹ̀ bá dá àwọn aṣọ́gbólẹ̀ láì jólóyè Sunday Igboho ṣà kó mọ́ kó àwọn tó yẹ ká wà ń bẹ̀, that I can call it effort in futility. Ẹ kàn ń ṣe wàhálà lásán ni. Ẹ kàn ń ṣe wàhálà. Ẹ jólóyè Sunday Igboho ṣà ó máa bọ̀ nílé. Lágbára lọ́wọ́ Ọlọ́run ó dá èmi lójú pé òmìnira ìran Yorùbá dé tán. Ìran Yorùbá ó na àsíá sókè yóò fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run láìpẹ́ láì jìnnà àáfìlù àti fún àìpàdé olóyè Sunday Igboho ṣá, because he is our hero whether you like it or not. Igboho is our hero. He has done what most of you failed to do. Èwọ́n ní oyin lọ́wọ́ pé bọ́n tiẹ̀ ṣe wá ṣe o ìgbà ìran ìyá ń jẹ̀ran Yorùbá o kò ń tiẹ̀ sacrifice díẹ̀ fúnran Yorùbá kò sẹ́ni tó ṣe nínú yín ìgbà tójú wá pọ́n igbó ìran Yorùbá àwòdì Sunday Igboho bàrà. La ṣe ń sọ fún yín wípé ẹ̀yin ọba Sunday ti gbà yín nígbà òjò, mo wá fẹ́ kẹ́ ẹ gba olóyè Sunday Igboho ṣànígbà ẹ̀rùn báyìí o torí pé òjò burúkú ká fẹ́ rọ̀ kí Igboho lè tún gbà yín. Bí bẹ́ẹ̀ kọ́ ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí páwọn ọmọ ogun Ìbàdàn ní ọ̀jẹ́kọ́pọ̀ ẹ̀yin ọba ládéládé ilẹ̀ káàárọ̀ òjíire ó ti dó láwàní. Ìgbà náà ló tún dé yìí o. Ìgbòho ló ń lò lásìkò yìí láti prevent àìgbádé orí yín. Bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ dágunlá sólóyè Sunday Igboho ṣá tẹ́lẹ̀ ní dá sọ́rọ̀ rẹ̀ ìyà tí ó jẹ yín ilẹ̀ ń wò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ta ọ̀rọ̀ mi dànù. Ẹ mọ̀ pé mi èé ṣàdédé sọ̀rọ̀. Wọ́n fẹ́ ṣèkọlù sílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ kápọ́lápó nítorí kálukú bá lè ṣe láti fi kún tí ń bẹ ńlẹ̀ yìí. Kápá má ba àkànràn Yorùbá mú pẹ̀yẹ ará Èkìtì, Oǹdó, Ọ̀ṣun, Kwara, Ògùn, Èkó, ìpínlẹ̀ Ọ̀yọ́. Let's be vigilant. Àwọn tí ń ṣe wàhálà yìí ojú wọn ò lè ká gbogbo ẹ̀. Báwa bá ti wá ya ojú lalákàfí sọ́rí yóò wá dàbí ìgbà tó jẹ́ pé ẹ ti ń ṣiṣẹ́ wọ́n pọ̀ jaburata ni. Tá a bá ti sunrun àsùnpìyè ẹ yá múra lẹ̀ fógun tá a mọ̀ ìgbà tí ó dé o. Let's prepare for the unexpected. Mo wá bẹ̀ yín àwọn Àgbẹ̀kọ̀yà wa yìí ẹ bá wa kún wọn lọ́wọ́. Àlàáfíà tá à ń rí lọ́wọ́lọ́wọ́
nílẹ̀ kóòtù òjíire agbára olóyè Sunday Igboho Òòṣà ni o, torí tí ọba sí tolóyè Sunday Igboho Òòṣà ni àwọn Àgbẹ̀kọ̀yà wọn yóò ní jáde lè tà sí pé wọ́n fi ra wọn jèmọ̀ ṣe tán ṣe. mo wá ń rọ̀ yín, mo ń bẹ̀ yín, mo ti lè máa sọ tí wọ́n fẹ́ lórí afẹ́fẹ́. àmọ́ tó bá ṣe pé lóòótọ́ ọ̀rọ̀ ìran Yorùbá ó ká wa lára tá a sì nífẹ̀ẹ́ ìran Yorùbá dénúdénú pẹ̀lú ń tá ń wò yìí, ẹ jọ̀ọ́ mo rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni ẹ jẹ́ á kún wọn lọ́wọ́. ẹ jẹ́ á ṣe kí ni? kìí ṣe pé wọ́n fẹ́ ra ráìsì wọ́n rẹwà, kìí ṣe pé wọ́n fẹ́ ra gàrí. abọ̀rọ̀ lásán fọmọlúwàbí bọ́ bá dénú rẹ̀ yóò dodidi. àìsí ìrájẹkù orò kò sì síjọ́ tí orò kò yùnmùyùnmù nílẹ̀ Yorùbá. ẹni ó mà ló mà. kò síjọ́ tí orò tí ò kún yùnmùyùnmù nílẹ̀ Káàárọ̀ Oòjíire. sáwọn ará bíi dáwọ́ dúró ni. àmọ́ àkàlò Olódùmarè ń lò tí fi ń tì ẹ́ dànù. àìrájẹkù orò ẹ kọ́kọ́ gbà yẹn ná. ìbílẹ̀ o ìgbà gbogbo ẹ̀ ló ń lò pọ̀. kí wá ló dé tí wọ́n wàá béèrè nǹkan tí ò tó nǹkan tá a wá ní lè ṣe láti dáàbò bò wá. kẹ́yìn ìyá mi bàbá mi ó máa bọ̀ láti diaspora kí ọ̀nà ó free láti débi tá a ti gbé bíyẹn lọ́mọ ìta afẹ́ nìyẹn. dó ó lọ bàbá mi ìyá mi kàtọ́ travel wá táwọn kan sì rí i pé kàkàn sára wọ́n gbìyànjú. this is the first time tó jẹ́ pé láti oṣù tó lọ sí oṣù yìí ọ̀fọ́n kankan àwọn ará bí àwọn ẹni ìyá yìí ọ̀fọ́n àwọn ò fìrù nágbá. kì í ṣe pé wọn ò mọ àtẹ́ǹtì láti fi ogun jà wá, àmọ́ tí ń bá ju ẹ̀mí wọn lọ ni. àwa fẹ́ kó dáwọ́ dúró bẹ́ẹ̀. tá a bá ti dúró ní ìlérò wa tán ìráyè wọlé sí wa lára, ogun kankan ò lè jà wá àfogun táwa bá fi jara wa. ogun wọn kankan kò lè kó wa àfi táwa Yorùbá tá a bá fogun jara wa. mo wá ń rọ̀ yín, mo ń bẹ̀ yín, mo ń tù yín, ẹ dákun ẹ jẹ́ ṣe tó bá fẹ́ fún wọn. anybody tó bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ kàn máa ní láníyàn pé Ọlọ́run o, ibi tí mo ti rí tọ́rọ́ kọ́bọ̀ tí mo fẹ́ fún wọn yìí kò rọrùn. tó bá ṣe wípé tí wọ́n láwọn ò lò fún ikọ́ ni wọ́n lò fún, Ọlọ́run ṣe dájọ́ láàrin èmi pẹ̀lú wọn. ẹ̀yin nígbàgbọ́ bẹ́ẹ̀, ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dáadáa no struggle ọ̀kẹsàn ẹ̀ bó ṣàìdá náà ó kẹsàn ẹ̀. èèyàn kan ò ní gbin àlùbọ́sà láyé kó hu ẹ̀fọ́. ọ̀rọ̀ Yorùbá nation ti kọjá kéèyàn jókòó bì kan kọ́ ọ máa fi pawó àpò kọ́ ọ wá máa gba owó lọ́wọ́ àwọn tí ń ṣe wàhálà kó o sì rò pé ó fowó rajà ẹ̀rín o ò lè fi ra ọjà ẹkún lè rà. torí pé àwọn tí ń ná tọ́rọ́ kọ́bọ̀ wọn yẹn táwọn ní diaspora yẹn táwọn nú òjò nínú ẹ̀rùn nínú ọ̀gẹ̀dẹ̀tẹ̀ nínú yìnyín tí wọ́n ń sọ̀pọ́ọ̀tì ìrìn àjò wa tí wọ́n kan wá jókòó bí ìka tó wá ń tẹ owó wọn rì Ọlọ́run tí ò rí kì í ṣèpè. èpè kọ́, torí wípé àwa tá a wà lé ní fìtínà mú bọ̀ àwọn náà ń kérora. ìdí tó fi ń kérora ni wípé they are feeling our pains. tẹ́lẹ̀ wá ń feel pain wa tán wá múnú tọ́rọ́kọ́bọ̀ wọn láti máa fi ràn wá lọ́wọ́, kọ̀ wá yẹ ká wá ṣe ní mo mú jẹ́ mo múra.
ìtọ́ba ní a ṣe ní ká ṣe. èèyàn gbowó lọ́wọ́ wọn tó lọ rèé fi rọkọ̀ ọkọ̀ ní ọ̀pá ọ́ kì í ṣèpè. kì í ṣèpè torí pé ọ̀pọ̀ àwọn tó ní security làwọn ń gbà wọn tá ń gboríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn ẹ̀jẹ̀ gbogbo àwọn táwọn ẹni bí wọ̀nyí pa ń bẹ lọ́rùn wọn bẹ́ẹ̀ náà ló ṣe rí nìsín tẹ́ ẹ bá gbowó pé ọ̀dà o àwọn tí ń ṣiṣẹ́ yìí káfọ́ ń tọ́rọ́ kọ́wọ́ tó bá ilé ìgbà náà lọ jókòó bí ìgbà fi ń sara rẹ̀ lẹ́yìn tí ń bi ní ó bí wọn náà ọwọ́ tèmi sì rèé funfun nẹ́lẹ́ tí ń bi wọn yóò bí wọn. mo wá ń rọ̀ yín mo mọ̀ pé fídíò ìwé ń ṣe lọ́wọ́ I have known the number of people watching me tó bá ṣe pé 2,000 3,000 1,000 ẹ lè contribute ẹ jẹ́ contribute ẹ̀ ká fi kún wọn lọ́wọ́ ṣe rí n tán nílò ó gàrgàrà àmọ́ inú ló kó ẹyẹ gbé ọ̀tá pọ̀ 09036 371643 kó dé pé ká pe àká nọ́mbà síta rárá o ẹ má bínú o ìdí ni wípé ó ṣẹlẹ̀ lọ́jọ́ bíi mẹ́ta sẹ́yìn ọlọ́run ló kádàrá ọgbọ́n tá a ti kọ́ látara olóyè Sunday Igboho ṣàkárí lò. The person called me with a Nigerian number. wọ́n sá sọ̀rọ̀ kí ló nílò kí n sọ tán nídìí gágágá òun ṣe tán láti ṣe gbogbo ẹ̀ fún wa. mo ní ẹsẹ̀ àyìn mọ́ tí ẹ nílò owó ẹ bá lè fún wa lówó gbogbo tó bá wà pọ̀ nílò kálọ̀rì ń gẹ̀ẹ́tì ẹ̀ fúnra wọn. wọ́n ń ṣọ́ wa wọ́n ń ṣọ́ ahọ́n wa wọ́n ń ṣọ́ ní tá a fẹ́ sọ wọ́n ń ṣọ́ ní tá a fẹ́ wí. ìyẹn ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ká hán gbé òun kó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ. ìdí nìyẹn ẹ bá ní ẹ ká pin account ká ṣe gbá kan ká ṣàwo kan no 09036 371643. I repeat 09036 371643. ṣé ìdè wàá rógó dátà tèmi náà ń bá yà ogun gidi ni o ogun dátà ká máa ṣe fídíò kan kéèyàn máa lo dátà 30,000 ogun gidi. ẹ bá fẹ́ kó lọ́wọ́ tẹ́ fẹ́ ju nǹkan sí mi náà pé kí n fi ra dátà àbí kí n fi mú mi 9036 371643 9036 371643 lẹ́ẹ̀kan sí 9036 371643 opay ó kí ni mo pè ó pè. so ẹ dákun àwọn tí ń dáàbò bò wá ló ṣe kókó ẹ má fi etí palàbà information yìí ẹ dẹ̀ má jẹ́ àsunrun àsùnpìyè wọ́n fẹ́ kọlù wá àmọ́ ká tó kọlù ẹ jẹ́ wọ́n bá wa lákọ. ṣe rí bí wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tó ń ṣe yẹn tí wọ́n àráyè operate nínú ilẹ̀ Yorùbá mọ́ ń dùn wọ́n. wọ́n wá fẹ́ team up láti kọlù ilẹ̀ Yorùbá. ẹ má wàá já wa náà ó sùn ẹ má jẹ́ wọn ó gbòde bàbá wa lọ́ọ́ wa ẹ má jẹ́ wọn ó gbalẹ̀ wa lọ́ọ́ wa. àwọn alánílẹ̀ bàbá wa náà wọ́n ṣe láwọn ìyá wa kúrò lóko tí wọ́n máa fipá bá wọn sùn tí wọ́n máa bà oko wa jẹ́ tí wọ́n máa ṣe oríṣiríṣi nǹkan tá a sì dákẹ́ tá a máa wò wọ́n rẹ̀ tá a máa ṣe kọ̀kàn mí bàbá ní ọ̀kàn mi èyí tó ti kàn wá yìí kọ́ bàbá ní ọ̀kàn wá yìí tó ti kàn wá yìí kọ́. so mo sọ yìí mo dúró ná
torí àsọjù ọ̀rọ̀ ní díjà lẹ̀ àmọ́ èyí tí mo sọ yìí ẹ kọ déètì òní lẹ̀ today is 24th wípé ètò ààbò ojúlalá kan fi sọrí be prepared for the unexpected. ẹ gbọ́ be prepared for the unexpected lẹ́ẹ̀kan sí 09036371643 WhatsApp number àbí direct ẹ pè mí ntẹ́ ẹ bá mọ̀ ọ̀nà tẹ́ ẹ bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́ ẹ mẹ́sẹ̀gì mi ìtí ẹ bá ló ṣe àjọsọ láàrin ara wa ìwọ tó o bá wá mẹ́sẹ̀gì mi tó jẹ́ pé information lọ fẹ́ gbà fáwọn ọ̀tá lágbára lọ́wọ́ ọlọ́bọ̀ ọba bí gba ọmọ kò ní kù kan àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lọ́wọ́ ẹ fẹ́ mi náà ní dátà kẹ̀dẹ̀ bómi lówó 9036371643 opay. Thank you. God bless you. Yoruba Nation, no going back.